kú ojúmọ́ ọmọ òní á sàn wá, a ò ní ṣàṣetì, a ò ní fi kú lókìkí, gbogbo tá a bá dáwọ́lé báyìí níre ní ọmọ ìjà sí. orúkọ tèmi ò yí padà, ambassador Kamal Mopélọ́lá Ìdòwú kìnìún ànábì yìí ọkùnrin ọlọ́run ọlájúbà náà rè lónìí. Ìrìn àjò tá a rìn wá sí ìlú tá à ń pè ní Odè Rẹ́mọ. Odè Rẹ́mọ jẹ́ ìlú kan tó jẹ́ ìlú olókìkí, ìlú tó ń fojoojúmọ́ ń gbòòrò sí. Ó jẹ́ ọ̀kan lára àwọn ìlú tó ṣe oníkàlẹ̀ ilé ìwé tá à ń pè ní Gateway ICT Polytechnic ṣàpàdé níjọba ìbílẹ̀ àríwá Rẹ́mọ, ìyẹn Rẹ́mọ North Local Government ní Rẹ́mọ nípínlẹ̀ Ògùn, orílẹ̀-èdè Nàìjíríà, ilẹ̀ adúláwọ̀, Áfíríkà, nínú àgbálá ayé. Odè Rẹ́mọ la wà lónìí níbi tí à ń pè ní Ọ BÀ ỌBA, ìyẹn ọjà ìlú Odè Rẹ́mọ tí wọ́n máa ń ná ní ọrọ̀ ọ̀run. Kí la ń pè ní ọrọ̀ ọ̀run nílẹ̀ Yorùbá? Ọjọ́ márùn-ún ìyẹn 5 days ni wọ́n máa ń nájà yìí. Ẹ jẹ́ wọnú ọjà káwo kí ni tí wọ́n ń tà níbẹ̀, kí la lè bá wọn rà, àwa náà tá a wá kí la lè tà fún wọn nínú ọjà. Ṣé mọ̀ pé kátà a máa tọ́sẹ̀ gbọ̀rọ̀ ń gbà míì. Ẹ má bára ká lọ kájọ wọnú ọjà yìí, kájọ ṣe kíni, kájọ ṣètò ọrọ̀ ajé ń bẹ̀, ẹja, ẹran, tọ́kí, àlùbọ́sà, ìgbín, kódà ẹ̀yin tẹ́ tún mọ làlá lùlù náà, lè bọ rúùmù tẹ́ ẹ̀ mọ́ rà. ẹ já wọnú ọjà lónìí, kájọ wọjà àti mi àtẹ̀yìn ká wọjà ká nájà ká jáde nínú ọjà. Wẹ́ni ìjọ lójijì, a ní ká gbé sáyé náà ní ìyá mi. Ó tó gbé sáyé. Mo rí ẹ ń bẹ̀ yẹn. Ó tó gbé sáyé. Ó tó gbé sáyé o. Ó gbé sáyé o. Ó gbé sáyé o. Ajé àmọ́ lọ́wọ́. Olórí ẹ fàáyé wa lọ́wọ́ ẹ fàáyé wa lọ́wọ́ lórí. Ẹ̀yin lẹ tó bẹ̀. Olórí lẹ́yìn ló máa ń tóbi ẹ tó wà kí n tóbi. Báwo lẹ ṣe tà á? 200. Ìkọ́kọrẹ́ is big. Láwọn short skirt, bẹ́ẹ̀ ni ó dá lọ́pọ̀. Lúbúlúbú ta ni ó lọ ọjà tó bá Àti dalẹ̀ àtọ̀lẹ́ o. wọn. Lúbúlúbú ta ni ó lọ ọjà tó bá dalẹ̀ o. Owó bá ń rajà olóòkan bọ̀ bó bá lọ. Owó bá ń rajà olóòkan bọ̀ bó bá lọ. Kí ló wá dé? Kí ló dé sẹ́? Ǹjẹ́ ogún mọ́ o? Kí ni ń jẹ́ mọ́? Kí ni ń jáde? Kí ni ń dẹ́kun? Kí ni ń jẹ́ ṣẹ̀rẹ́ o? Kí ni ń jẹ́ ọmọ yẹn? Kí ni ń jẹ́ àkókò? Kí ni ń jẹ́ àkókò? Kí ni ń jẹ́ òrìṣà? Ṣàlàyé o. Kí ni ń jẹ́ ọlọ́run? Kí ni ń jẹ́ kòló? Kí ni ń jẹ́ àjùbà? Kí ni ń jẹ́ àjùbà? Kí ni ń jẹ́ rẹ̀rẹ̀? Ẹ̀ta ní fún àdúgbò friend yẹn. Súré wàràdà ọmọ ọba àti ìwé àtàgbà. Ebi ní ọ̀rọ̀ bá ti ní ìwọ.
Ṣáwọn àgbà ni wọ́n lọ tí wọ́n bọ̀ wọ́n níbi tá a bá ti dájà sí báyìí náà láti bá ní náà oyún ọ̀lẹ́ ti yí látàárọ̀ yẹn ọbú ọba ìyẹn ọjà tiwa ní ìlú Odè Rẹmọ ibẹ̀ ni a ti wà látàárọ̀ tá a ti ń bára wa ná tá a ti ń bára wa rà tá a ti ń tà yẹn ẹ̀ sì mọ̀ pé ẹgbẹ́ ọlọ́jà àtàjèrè báyìí láàjọ máa tà àtàwá àtẹ̀yìn àtàjèrè láàjọ máa tà yóò mọ̀ fún ni kò ní tú láéláé níbo ni wọ́n wà lórígun mẹ́rin àgbáyé ní Rẹmọ nípínlẹ̀ Ògùn ní Nàìjíríà láfíríkà àti lágbàlá ayé tó o báyìí tí ì dé ọjà ọ̀bù ọba ọjà Odè Rẹmọ o ti mísì ọjọ́ márùn-ún la máa ń ná bẹ́ẹ̀ ni a ti ti gbé àwọn kàlẹ́ndà rẹ̀ jáde tàbí máa rán létí pé ọjọ́ márùn-ún ni wọ́n ná báwa nájà náà gbé nǹkan wá tà wá ra ń tà jẹ́ àjọ fi ọwọ́ wẹwọ́ bẹ́ẹ̀ ni ó sì máa rí nìyẹn ó ṣe Odè ọrẹ Odè agbègbè wa àtàkùn agbára.